Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o, gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé ó ti dójú ẹ̀ báyìí o. Bẹ́ẹ̀ ni àwọn agbésùnmọ̀mí tí wọ́n ya wọ ìpínlẹ̀ Kwara tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo wípé Ọlọ́run má jẹ́ kí wọ́n kọjá bíbá yìí o. Tí gbogbo àwọn ọmọ Yorùbá ti ń pariwo pé ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí o kí ó tó ya wọ àwọn ìpínlẹ̀ yòókù. Lọ́wọ́ yìí wọ́n ti ya wọ ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá àwọn arábí yìí wọ́n ya wọ ìpínlẹ̀ Èkó pẹ̀lú ìròyìn tó ń dé bá wa lákòókò ọ̀wọ̀ yìí. Àwọn agbésùnmọ̀mí ni àwọn agbébọn wọ́n ya wọ ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò pé àdúgbò wo ni wọ́n ya wọ̀, níbo níbẹ̀. Lọ́wọ́ yìí wọ́n ti wọ in fact ọjọ́ cantonment àdúgbò yẹn ní agbègbè ọjọ́ cantonment in fact ibi táwọn sójà tí wọ́n ní ibùgbé sí ibẹ̀ ni àwọn arábí wọlé sí. Kí làwọn arábí kí náà ń wá, kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ó ti wá dójú ẹ̀ báyìí. Gbogbo àwọn tó ń pariwo wípé ẹ gbàgbé ṣe bí Èkó ni àwa wà kò lè dé Èkó jàre. Àwọn tó ń pariwo ibi táwa wà ó pùnú kò lè dé bẹ́ẹ̀. Àwọn ilé ìsìn wọ́n ti gbé sára àwọn dé ibi tí àwọn sójà wà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin sọ pé bóyá irọ́ ni nàláì ọmọ kò sí nǹkan tó ń jẹ́ nàláì mọ́ ó ti wá dójú ẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe wọlé wọ́n ní gunmen pretended to be looking for where to sit but pulled out AK-47 and began shooting sporadically. Ṣé ń gbọ́ṣẹ́? Wọ́n gbé ìbọn jáde wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní yìnbọn for no reason pé ókè o ó ti wá dójú ẹ̀ báyìí. Pé wọ́n try àti sọ fún yín pé tẹ́ bá lọ believe wípé àwa ń bẹ̀rù àwọn sójà àbẹ̀rù yín o. Tẹ́ bá dẹ̀ lọ believe wípé a lè gborí wọ ìlú Èkó ń tanra yín ni o. Eléyìí ó fi hàn wípé kò síbi táwọn arábí yóò lè wọ̀. Lọ́wọ́ yìí pẹ̀lú ìròyìn tó ń dé bá alákòókò ọ̀wọ̀ yìí wọ́n ní according to report by Punch News on Monday 6th ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀ yìí fún ìròyìn tó ń jáde rí o. Ó dàbí alẹ́ àná ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ìròyìn yẹn jáde láàárọ̀ wọ́n ti confirm ẹ̀ báyìí. According to a report by Punch News on Monday 6th 2025 Akogun, a resident that stays around the Ojo area where gunmen attacked a crowded snooker spot, revealed that the gunmen pretended to be looking for where to sit but pulled out AK-47 and began shooting. Ṣé ń gbọ́? Wọ́n ṣe bí ipá wọn fẹ́ jókòó. Ọjọ́ gbogbo ẹni tẹ wà ní Èkó ẹ máa mọ ibi tí Ọjọ́ wà. Tẹ bá lọ sí beside Mile 2 Badagry ibẹ̀ ni cantonment àwọn sójà wọ́n wà. Wọ́n ní ẹ̀gbẹ́ bẹ̀ ibi snooker board kan tí àwọn èèyàn máa ń gádà sí tán máa ń péjọ sí ibẹ̀ gangan ni àwọn arábí ibẹ̀ ni wọ́n ti ṣọṣẹ́ yìí o. Wọ́n dẹ̀ dé bẹ́ẹ̀ bọ́n ní bọ́n ṣe wọ bẹ̀ lásán báyìí bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yin ìbọn rèé o. Wọ́n wọ native. Ẹ jẹ́ ká máa bá ìròyìn náà lọ kẹ́ lè understand ẹ̀ dáadáa. Akogun recounted ẹni tí ó ń sọ ìtàn yìí tó ń sọ story bó ṣe ṣẹlẹ̀ yìí. Akogun ló orúkọ ẹni náà máa jẹ́ àdúgbò náà lẹ́ni yẹn ń gbé. Akogun recounted the incident saying the gunmen stormed the snooker spot around 9 p.m. 9 p.m. Okay, the spot is close to the Ojo military barracks and is usually crowded. Ṣé ń gbọ́? The gunmen walked in dressed in native attire, blending in like regular people. They pretended to look for a seat but suddenly pulled out what appeared to be AK-47 rifles and started shooting indiscriminately. Ṣé ń gbọ́? In fact ó máa ṣe o. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wọ́n ní wọ́n kàn dé agbègbè yẹn fún àǹfààní ẹ̀yin tí ó dàbí kò tí ì yé yín.
ní àná alánà yìí ló ṣẹlẹ̀ débi kan bíi aago 9:00 àbọ̀ lálẹ́ àná níbi tí àwọn èèyàn ti máa ń gádà wọ́n ní pé bẹ́ẹ̀ yẹn big snooker board center níbẹ̀ àwọn èèyàn máa ń wọ bẹ̀ dáadáa wọ́n máa ń play snooker àwọn èèyàn máa ń ṣà ń péjọ ká tó wí ká tó fọ àwọn ará bíi wọ́n ní wọ́n wọlé ni o wọ́n wọ native wọ́n kàn múra bíi àwọn normal people èèyàn tó ń jáde ẹ máa rò bí èèyàn gidi ni wọ́n àṣebọ̀n wà lọ́wọ́ wọn ta ló rán wọn níṣẹ́ àmọ́ àwọn wo ni wọ́n á mú àmọ́ ṣùgbọ́n nǹkan ta kàn mọ̀ ni wípé gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ wọ́n ní wọ́n kàn gbébọn jáde wọ́n ṣàyìn yẹn wọ́n ṣàrìn for no reason ẹ ṣáà máa pààyàn lọ ẹ máa pààyàn lọ nǹkan tí ìlú yẹn ti wá dàrẹ́ ẹ ṣáà máa yìnbọn lọ́ntì yín at the end of the day gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ wọ́n ní ọ̀gbẹ́ni tó ń ta indomie tó wà ń bẹ̀ níbi ẹ̀gbẹ́ snooker yẹn tó ń ta indomie ìbọn kọ́kọ́ mú yẹn balẹ̀ náà wọ́n ní yẹn kú lójú ẹsẹ̀ ká tó wí ká tó fọ́ ní ó ní ọmọ kékeré kan about 14 years old lẹ́yìn táìmì yẹn náà ìyẹn náà kú pẹ̀lú ròyìn tó ń dé bá wọn ní èèyàn bíi 4 ni wọ́n kú lójú ẹsẹ̀ tí àwọn èèyàn tó kù tán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sàásálà fún ẹ̀mí wọn àfi kí Elédùmarè máa ṣọ́ wa ní ìjẹ́ ti gbọ́ bó ṣe ń lọ báyìí ṣẹ́yìn náà ti rí bó ṣe ń lọ báyìí kò wá sí ibi tó save mọ́ nílùú yẹn kò sí ibi tó save mọ́ nílùú yẹn àfi kí Elédùmarè máa ṣọ́ wa ní kí ni gbogbo eléyìí ní ìpínlẹ̀ Èkó ta rò pé ó save ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ ìlú Èkó ta rò pé ìlú Èkó yìí àdúgbò yìí save ṣe rí nǹkan tó ṣẹlẹ̀. He added that people panicked and then ran for safety, but some were hit by bullets. The Malam selling noodles beside the snooker spot was the first to be kpied. The gunmen's swift and suddenly departure was unnoticed in the chaos as everyone had already fled to save their lives. He said the gunmen pretended to be looking for where to sit, but suddenly pulled out what looked like AK-47 rifles and they began shooting indiscriminately. Lọ́wọ́ yìí ẹ̀yàn mọ̀lú ó ti wá ṣẹlẹ̀ báyìí. Àníṣe tí wọ́n bá ti lè pín ìlú yìí ó máa le o. Ó máa lè nítorí pé àwọn okay fine ṣebí ìlú Èkó ló ti ṣẹlẹ̀ gómìnà Sanwó-Olú ó ti wá dójú ẹ̀ báyìí o àsìkò ti tó láti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Èkó ṣebí títí ìpínlẹ̀ Kwara láyé ń pariwo lẹ́nujọ́ mẹ́ta tó tẹ̀ yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ tó ń pa àwọn èèyàn lóríṣiríṣi wọ́n ti gbé wọ ìlú Èkó báyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pariwo tí wọ́n ti ń sọ pé àkàfi kí Elédùmarè gbà wá ìjọba ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o àwọn tí wọ́n ń dìbò fún àwọn olóṣèlú wọ́n ti ní pé àsìkò rẹ̀ o tẹ́ máa béèrè fẹ́tọ̀ yín o wọ́n gbọ́dọ̀ protect yín àbí ẹ̀ẹ̀kan lè jáde kẹ́kan dìbò lásán kí nǹkan kan má tẹnu ẹ̀ yọ àfi kí Elédùmarè máa ṣọ́ wa ní eléyìí ó ní agbára lọ́wọ́ yìí ọmọ Yorùbá bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Oòduà nation ní ọ̀nà àbáyọ a ò ní rí jù báyìí lọ lórí eléyìí o a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ̀ ẹni tó bá lámábọ̀ là ní débá kí Elédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.